túbà àwọn náà túbà ìgbà kan tó kọ̀ tó lòun ò ní túbà eruku àmàlà àfojú ẹ̀rí ègbìtì. ṣé mọ̀ wípé tí ọwọ́ àkàbà ọba ti tó orí àjàmọ́ ẹ kò ní pẹ́ di igi ìdáná. èdè yájú tẹ̀jọ́ ń yájú kíríkírí bá ó ṣe wọ́n ti mí lọ́ta sọ́dẹ̀ ló máa ń pè mí ni. àkílẹ̀ tó ń bọ́lẹ̀ kí ló ṣòmọ̀ ẹ̀ báyìí náà máa ẹ̀ mọ́ta mi tẹ́lẹ̀ o. yes níṣẹ́ ń sá kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ níṣẹ́ ń wọlé it's been days now Oyèbánjí àti ìkúrò Kiara bí igbó kọ̀ọ̀kan pa ọmọ mi. Kí ló bá fún mi? Kò ní ẹ̀sìn dáhùn ló ń fẹ́ ṣẹ̀ṣẹ̀. 48 hours ẹ ṣe ní ọ̀dà òye ẹ pálápá kò gbà pa èyí tó bá fẹ́ tán kò gbà ó ní hughes. ilé ayé mi ogun ni ẹni bá dẹ̀ máa jagun oògùn àti oògùn la máa fi ń jagun. igi dá lóko ó pa ọmọ alára méjèèjì kójú mọ́ bàá ríbi ló jẹ́ kí ajérò kó àwọn ọmọ ẹ̀ mẹ́jẹ̀ẹ̀jọ sínú ilé ó tilẹ̀kùn mọ́ wọn àjà wá jìn ó wá pa ọmọ ajérò mẹ́jẹ̀ẹ̀jọ kí ni kọ́lọ́gbọ́n ṣe.